ọmọ Yorùbá ṣe ti rẹ́dì fún ṣàríà lọ ṣe ti ṣe tán fún ṣàríà lọ àwọn àgbààgbà Fúlàní wọ́n láwọn ti ṣe tán wọ́n ní dandan Nàìjíríà gbọ́dọ̀ gba ṣàríà lọ ni ṣé ọmọ Yorùbá náà ti ṣe tán láti gba ṣàríà lọ ẹ̀sìn gápágápá gọ́wọ́gọ́wọ́ gẹ́sẹ̀gẹ́sẹ̀ panipani lọ́ọ̀ tí ò kí ń jẹ́ kéèyàn ní làákàyè tí ò ní jẹ́ kéèyàn mọ nǹkan téèyàn ń ṣe ti ṣetán láti gba ṣàríà lọ. We say no to ṣàríà lọ Yorùbá land. Ẹ lè kórí burúkú yín lọ síwájú ẹ máa lọ fún wọn ní ṣàríà lọ nílẹ̀ Haúsá máa lọ gé wọn lápá gé wọn lẹ́sẹ̀. Nílẹ̀ Yorùbá kò sí nǹkan tó ń jọ Ọlọ́run kò sí nǹkan tó ń jọ ṣàríà lọ nílẹ̀ Yorùbá. Ẹ kó wèrè yín lọ síwájú àwọn wáàsí tẹ́ máa ṣe tí ó máa kó ọpọlọ àwọn èèyàn kúrò. Màálù ò mọ̀ pé ànábì ti kú tó bá yàgbẹ́ ànábì tu éwo ẹnìkan gbé éwo ànábì mì ó lọ gbé mú èèyàn éwo ètútù éwo bíi kí ọ̀dà kan ànábì tu lára ẹnìkan lọ gbé mú. Gbogbo wáàsí òfò yẹn ẹ máa gbé kúrò nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ Fúlàní tiwa tí wàá yarí pátápátá ń sọ wọn ní ṣàríà lọ ló lè ṣe. Wọ́n ní kò sẹ́ni tó lè bá wọn sọ o wọ́n lẹ́yìn ṣàríà lọ náà ni. Wọ́n ní lẹ́yìn ṣàríà lọ wọ́n ní kò sí nǹkan mi ṣàríà lọ. Ẹ ká kọ́kọ́ rẹ́rìn náà káwọn tó wọlé àtọ́ bá ń wọlé lẹ́yìn wọn máa bá wa lórí ètò ká kọ́kọ́ rẹ́rìn náà. Wèrèrè o ẹ jẹ́ bó láti pàdé àwọn wèrè yìí ná àwọn ẹni òfò yìí bó láti pàdé wọn ná. Mo kẹ́yìn tẹ̀ ń kí mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí ẹ kú ṣó lè ta wà àwọn wèrèrè o. Ẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí lídà wọn olórí wọn ló kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́yìn ìyá máa play ìka kọ́kọ́ rẹ́rìn ẹ̀ka fẹ̀rín wọlé ná. Àti kẹran mérò a padà fa wèrè lọ́yún. Kí ni orí mi tó jóná yìí ẹ o kí ni orí mi tó jóná yìí. Èní ní ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2026 13th of May 2026 Yorùbáwùyí lórúkọ mi. Èèyàn mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time ṣó yìí bàbá yín. Ṣé ẹ rẹ́dì láti gba ṣàríà lọ nílẹ̀ Yorùbá? Ṣé ẹ rẹ́dì àti faramọ́ ṣàríà lọ nílẹ̀ Yorùbá? Ṣé ilẹ̀ Yorùbá ti ṣetán àti gba ṣàríà lọ? Àwọn ọmọ Fúlàní wọ́n ní ṣàríà lọ ni o. A máa kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí oníbẹ̀lẹ́nu tó wà nílùú Ìwó bóyá ẹ̀gbọ́n wọn ni kí n pè àbíbọ̀dà wọn alákatakítí. A máa kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí tiẹ̀ nù ká máa play àwọn fídíò wọn fún yín gbogbo wọn ti ya síta ń sìn. Wọ́n ní dandan na by fire by force na by ṣàríà lọ. Kí n tó play Asarídòkunbọ̀ sọ nǹkan kan. Ẹni tẹ́ bá mọ bàbá Tinubu ẹ pé bàbá Tinubu ṣàkíyèsí ṣé Tinubu lè ní ó lóun ń support Tinubu ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ ó ti mú threat Nàìjíríà dání. Nigerians especially tó lè mú àwọn èèyàn kẹ̀yìn sí bàbá Bọ́lá Ahmed Tinubu ó ti wá mú threat dání fún bàbá wa bí olórí pípọ̀ bàbá wa dárí pọ́n tó wà nílùú yìí tí a ti mọ̀ chairman wa l'Amẹ́ríkà olórí oko bámbàm ó tún mú threat dání fóun náà ó mú threat dání fáwọn Yorùbá fáwọn Fúlàní ṣé Tinubu wà fanatic ni torí mi ò mọ iye kéwú tí Tinubu ké o tábàdẹ̀ mọ iye kéwú tí Tinubu ké after all pé Tinubu ìyàwó Tinubu Rẹ̀mí Olúrẹ̀mí Tinubu pásítọ̀ ni. Ẹ má fi ṣàríà play campaign fún Tinubu tẹ bá nífẹ̀ẹ́ Tinubu o. Asarídòkunbọ̀ ti sọ ń jọ̀wọ́ ó ní mujahideen lòun àwọn tí wọ́n máa ń jà jihadi ó láwọn ní jihadi lòun ó ní mujahideen lòun. Wọ́n ti fi ṣàríà campaign fún Tinubu. Please let us protect our land o. I am not sure mi ò mọ̀ o but I am not sure pé Tinubu will love to hear that. Ẹ ká kọ́kọ́ rẹ́rìn díẹ̀ ẹjọ́ tẹ́ bá ti wọlé sórí ètò yìí ẹ máa bá wa ṣe necessary tẹ́ bá wa ṣí ẹ̀ fi ẹ ká kọ́kọ́ rẹ́rìn díẹ̀. Àwọn tó fẹ́ gbé wá fáwọn ọmọ wa lélẹ́yìí o. Ní ayé tí àwọn èèyàn ń lọ sínú òṣùpá tó ń lọ sínú ìràwọ̀ tó ń lọ sínú igbá tó ń lọ sínú àwo orí ibú àkọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí eléyìí náà tó máa wá play wọn títí lórí Asarídòkunbọ̀ ìwọ kọ́kọ́ sọ̀rọ̀ o.
ẹ wo kíní orí. ẹ jọ kó tó nípa wọ́n ní wà lórí show yìí o ẹ tó bá wo show yìí ó gbọ́dọ̀ rẹ́rìn ìwọ tó bá wo kíni tó bá fi lè rẹ́rìn tí má dà yín ní blow lẹ́nu àti bí máa ná blow sí yín báyìí ni sọ̀rọ̀. ẹ wo kíní orí mi tó jóná yìí ẹ wo kíní orí mi tó jóná yìí torchlight ni fún ẹ̀sìn wa tó o bá ti ní torchlight yìí lọ́wọ́ tó bá fi lè kú inú náà ló lọ because torchlight yẹn wo ní àtàn mọ́lẹ̀ fún wa nínú òkùnkùn tàbá ti dọ́rùn so àwa tàbá ti lè lórí báyìí àwa máa tọ̀nà mọ́lẹ̀ àwa máa cross iná ṣùgbọ́n ẹ̀yin tẹ̀ bá ti lè ní lórí ẹ kú ni nínú gbogbo ẹranko tó wà láyé nínú gbogbo ẹranko tó wà láyé gbogbo ẹranko ẹyọkan ni kò ní lọ sí ọ̀run àpáàdì tí ò ní lọ sí àlùjànnà ẹranko ẹyọkan gbogbo àyókù inú iná náà lọ inú iná ọ̀bọ nìkan òun nítorí ọ̀bọ nìkan ló ní kíní ẹ̀wò kíní tẹ́wò yìí torchlight ni ọ̀bọ nìkan ló ní nídìí ọ̀bọ òun nìkan ló ní nídìí àwa àtọ̀bọ àwa tá à ń ṣẹ̀ṣẹ̀ yìí àti ọ̀bọ àwa nìkan la ní nídìí àwa ní lórí ọ̀bọ ní nídìí so wọ́n tó bá ọ̀bọ máa ní tiẹ̀ nídìí àwa orí la tó máa ní so torí ọ̀bọ ìdí ló máa fi kọlẹ̀ àwa orí la máa fi kọlẹ̀ so àwa àtọ̀bọ àwa nìkan la lọ sí àlùjànnà gbogbo ẹ̀yìn tókù inú iná fàtúùlù ẹ lọ. orí ibú tó fẹ́ gbé wá fún alẹ́ Yorùbá ni láyé táwọn èèyàn ń lọ sínú òṣùpá tó ń lọ sínú ìràwọ̀ tí AI ṣiṣẹ́ tí wọ́n ń ṣe oríṣiríṣi tí wọ́n fi develop ìlú wọn wọ́n ní ká máa lọ fi kinní sórí ìwọ tó bá ti ní kinní dúdú lórí inú náà ló máa wọ̀ ṣáwọn China náà máa wọ̀ náà èmi tẹ̀ wá wò pé àpọ́nlé ládùjọ́ náà iná náà ti wà òkè ká máa lọ sínú iná gó bẹ́tà tó tẹ̀ bá wà ládùjọ́ náà pẹ̀lú ẹ̀yìn wèrè yìí kò ṣúọ̀ wípé ẹni máa bùyàn jẹ tẹ bá dénú àlùjọ́ náà iná ti wà òkè lọ́dọ̀ tèmi yóò bá wuyì o iná ti wà òkè a máa ṣe barbecue a máa ṣe jollof rice a máa náwọn ketra fatulu láyé tí ẹ ti rẹ́rìn ẹ má rẹ́ mami Esther wọn láwọn ti rẹ́rìn yìí wọn láwọn ti àwọn wèrè ní sọ̀rọ̀ ẹran ìkọ́kọ́ sọ̀rọ̀ nígbà tí wọ́n á lọ sọ́dọ̀ àwọn politicians máa padà sọ́dọ̀ kí ló pẹ̀ àsárí. láwọn fẹ́ ṣe sẹ̀ríà council ẹ wá náà gbọ́dọ̀ gbọ́ wọn bí yàrá yàrá yìí ẹ máa lọ síbi ògùn látàáyé àti ibi tẹ́ ẹ bá ti ń bọ òrìṣà yín kẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ ń sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín orí yìí ti burú lọ́rọ̀ yín. ọ̀rọ̀ sẹ̀ríà no going back kò sì sí negotiation kankan lé lórí it is unstoppable project. ẹ̀yin èèyàn mi mo ò bẹ́ẹ̀ ti gbọ́ pé it is unstoppable project ní sharia law nílẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá ṣe wà ń bẹ̀ wọ́n ní unstoppable project ó ní sharia law nílẹ̀ Yorùbá wọ́n ní kò sí ní tẹ́ fẹ́ ṣe sí o nobody tó lè stop sharia law nílẹ̀ Yorùbá wàá lọ sílùú àwọn ìgbìrà tí wọ́n ti bí ẹ ìlú àmì ò lẹ́kì máa sọ̀rọ̀ lórí fídíò ẹ ó máa lọ ìlú àwọn ìgbìrà wọn lọ́mọ ìgbìrà ni ẹ wàá lọ sílùú àwọn ìgbìrà tí wọ́n ti bí ẹ ibẹ̀ ni wàá ti lọ implement sharia law kò kí n sórí ilẹ̀ Yorùbá Ògún gbọ́ whatever tẹ bá fẹ́ we will give it to you guys gbogbo nǹkan tẹ bá fẹ́ nílẹ̀ Yorùbá a máa fún yín sharia law yín ìlú yín ló máa lọ wàá lọ sí ilẹ̀ ìgbìrà ló máa ti lọ implement sharia law kò kí n sórí ilẹ̀ tiwa ṣé ẹ ti ya wèrè ni sharia law níbo lọ́dọ̀ àwọn sàkẹ́ ẹgbẹ́ yín àbí ọ̀dọ̀ àwọn sàkẹ́ ẹgbẹ́ yín ẹ ti máa lọ implement sharia law kò kí n sórí ilẹ̀ Yorùbá kò kí n ṣe orí ilẹ̀ Yorùbá lẹ́tí máa ṣàrí wọ́n ṣépè fún yín ni ẹ̀yin náà ẹ̀ ń ṣàwàdà ni Ọlọ́run Ògún Alájẹ mọ̀ pé ẹ̀ ń ṣàwàdà ni Ògún gan mọ̀ pé àwàdà lẹ́ ń ṣe kò ń sórí ilẹ̀ Yorùbá sharia law kọ́ sọpọlọ pariwo ibẹ̀ ìmọ̀ agitate ilẹ̀ Yorùbá yìí náà Islam àfẹ́ kẹ̀dẹ̀lẹ́ ìfẹ́ yẹn kì í ṣe opinion ti yín nìyẹn ìbéèrè tí mo fẹ́ bi yín léèrè ni pé ìjẹ́ òfin kan wà tá a lè lò tó lè tún gbogbo ayé ṣe tó dẹ̀ make sense
tó dẹ̀ ṣe justice tó dáa tó ṣẹ̀ríà yes or no nìyẹn ṣó wà sà ó wà ẹ jọ̀ọ́ kí lorúkọ òfin yẹn civil law ni. civil law tìlú Yeah. wo tìlú wo òun ló ń lò ní Iceland tán fi ní the most peaceful country in the world. ok níbo náà tún ti ń lò ó pọ̀ káàkiri àgbáyé wọ́n ń lò Netherlands wọ́n ń lò Belgium ṣọmọ Iceland àìmọye yẹn mi ò ẹ sọmọ jẹ́ bá Iceland. ti mú wa yẹn ẹ wá ṣe sùúrù ẹ ti sọ pé òfin kan dáa ju ṣẹ̀ríà wọ́n ní sọmọ Iceland ni wọ́n ní tí wọ́n ti fẹ́ ṣe òfin tí wọ́n ti fẹ́ máa lo civil law tí wọ́n ń lò ní Iceland tí wọ́n ti fẹ́ ṣàríà law nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ṣàríà law kan náà fi ṣe fóònù tí wọ́n fi ń ṣe show wèrèrè o wèrèrè o àwọn wèrèrè ẹ máa lọ síbi tí ìlú Fúlàní tẹ̀tí wá ẹ máa padà síbẹ̀ ẹ máa lọ ṣe ṣàríà law yín bẹ̀ Yorùbá we should get ready gbogbo ọmọ Yorùbá ẹ get ready everybody tó jẹ́ Yorùbá we should all be ready mo gbàgbọ́ pé àwọn Yorùbá kan ti ready we are all ready for you orí ibú ṣàríà law yín yẹn bẹ́ẹ̀ ṣe máa implement ẹ̀ ńlẹ̀ Yorùbá ó máa tó ṣojú àwa àti yín òfin tó yẹ pé tọ́wọ́n bá ti sọ ọmọ jí ẹran jẹ́ nù ṣàsùn ẹ lọ gé ọwọ́ ẹ̀ tọ́wọ́n bá jalè ńlẹ̀ Yorùbá àwọn bàbá wa ní tó máa ń ṣe wọ́n máa fi ń yọ olè kúrò lójú ọmọ tọ́wọ́n bá jalè wọ́n ní àwọn kan tó máa ṣe sọ ọmọ tó máa yọ olè kúrò lójú ẹ̀ nílẹ̀ Yorùbá àríkẹ́ àpèsì wọ́n ní nílẹ̀ Yorùbá kẹ̀ nílẹ̀ Yorùbá náà ti fẹ́ sọ ṣàríà lọ ó kì í yín bẹ̀ lórí ibu ẹni òfò sọ̀rọ̀. ẹ̀dẹ̀ lẹ́ẹ̀fẹ́ yẹn kì í ṣe opinion ti yín nìyẹn ìbéèrè tí mo fẹ́ bi yín léèrè ni pé ìjẹ́ òfin kan wà tá a lè lò tó lè tún gbogbo ayé ṣe tó dẹ̀ make sense tó dẹ̀ ṣe justice tó dáa tó ṣẹ̀ríà yes or no nìyẹn ṣó wà sà ó wà ẹ jọ̀ọ́ kí lorúkọ òfin yẹn civil law ni. civil law tìlú wo tìlú wo òun ló ń lò ní Iceland tán fi ní the most peaceful country in the world. ok níbo náà tún ti ń lò ó pọ̀ káàkiri àgbáyé wọ́n ń lò Netherlands wọ́n ń lò Belgium ṣọmọ Iceland àìmọye yẹn mi ò ẹ sọmọ jẹ́ bá Iceland. ti mú wa yẹn ẹ wá ṣe sùúrù ẹ ti sọ pé òfin kan dáa ju ṣẹ̀ríà lọ àti gbà báyìí ẹ sọ ohun tí òfin yẹn fi dáa ju ṣẹ̀ríà lọ yà ẹ sọ fún wa. nǹkan tó fi first of all nǹkan tó fi yẹn fi kọ́kọ́ dájú ṣẹ̀ríà lọ ni pé àwọn ò believe pé tẹ́nìkan tó bá. ẹ jọ̀ọ́ mo ẹ̀yin tẹ́ bá support ṣẹ̀ríà law lórí péjì ẹ bá wa like show ìtọ́ bá wa share ẹni tẹ́ bá support ṣẹ̀ríà law mo fọlọ́ bàbá ẹ má like show mi if you support ṣẹ̀ríà law tó bá yẹ pé like ti ẹnìkan ló máa gbé show yìí rìn má like show mi ó ti gbọ́ ṣẹ̀ríà law no to ṣẹ̀ríà law lórí péjì Yorùbáwùyí. tó bá yànlè kí wọ́n pa á àbí tí èèyàn bá jalè kí wọ́n gé ọwọ́ ẹ̀ so àbí lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé so àwọn ò gba gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn so wọ́n ń lo civil law tí wọ́n ṣe láàrin ara wọn so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ṣèbó oníṣẹ̀ṣe ni ó yẹ wá padà sílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá béèyàn bá báyàwó níyàwó sùn wọ́n nà mágùn oríṣiríṣi ẹ ṣe sùúrù ikú oró dẹ̀ ní mágùn ìsádà kan fún kókó lẹ́ẹ̀mẹ́ta àdúgbò tákìtì so kán náà yẹn mágùn ṣe nǹkan rẹ ni ẹ kàn máa dá yẹn sọ ní o. mo ní ṣe nǹkan tó dáa mo ní ṣe nǹkan tó dáa. then orí yẹyẹ nínú ògùn tá ìṣẹ̀lú pọ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ wọ́n máa ń bẹ́ orí àwọn olè ni ṣé nǹkan gidi ni. kì í ṣe nǹkan gidi. so ẹ lè dúró lé mọ́ ajẹ́ pé ẹ proud ọmọ Yorùbá nìyẹn ẹ wá ń lọ Iceland no ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹjọ́ ń tó lọ. ẹ ní sùúrù tẹ bá mọ̀ pé ṣé ẹ fẹ́ máa béèrè question ni àbí kájọ máa interact. ẹ̀yin náà máa jù sí mi padà mo fẹ́ kó jẹ́ interactive session láàrin àti bóyá kan time wa. ẹni tó ń sọ̀rọ̀ yìí complete Fúlàní ni o ọmọ Fúlàní ni o ẹ wá fẹ́ gbọ́ Saudi kọ́ ló wà o kò sí ní Syria o kò sí ní Lebanon o ìlú àwọn ẹlẹ́bọ òun ló wà ó dàbí pé ó máa fẹ́ tásìkò gan tá máa competition lórí wọn ẹni ìlú tó bá wà ẹni ìbò tó bá ti preach Sharia law nílẹ̀ ní against ní fún Nàìjíríà ìlú kìlọ̀ tó bá wà máa tó àsìkò a máa competition sí
sí gọ́ọ̀mẹ̀ntì ìlú yẹn ṣé mo pé níjàwó tí wọ́n sọ̀rọ̀ pé àwọn tó bá gbọ́ ọmọ ọdún 9 sùn ìmáàmù kan ṣé ní Italy kan àbí ní kinní tó ti ń sunkún pé wọ́n ní kó má gbọ́ ọmọ ọdún 9 sùn ìjọ kejì UK ní ìjọ kejì pléènì ọ̀fẹ́ ló wọ̀ lọ sílùú ẹ̀ wọ́n deport ẹ̀ ìjọ kejì ni anybody bá ti ń preach sharia law fún àwọn èèyàn wa tó wà nílé ẹ máa make sure pé ẹ gẹ́ẹ̀tì ìlú tí wọ́n bá wà ká kọ́kọ́ fi petition máa bòǹbà àbí tán bá wà ká máa fi petition bòǹbà àdìyà gọ́ọ̀mẹ̀ntì ìlú tán bá wà anybody preaching sharia law should go back to Nigeria and do the sharia law there anybody ẹnìkan lè jókòó sí foreign country níbi tí wọ́n ti ń practice civil law níbi tí wọ́n ti tẹ́lẹ̀ oníkálukú lè ṣe ẹ̀sìn ẹ̀ bó ṣe wù ú kó máa wá preach sharia law anybody tó bá ti rí wọn báyìí petition ẹ máa fi petition ìlú tó ń bá wà ẹ máa kọ petition fún wọn ẹni ìlú ẹ bá make sure pé ẹ get ìlú tó ń bá wà ká fi petition báyé wọn jẹ́ níbẹ̀ go back to Nigeria and preach sharia law ẹ lọ sí Nigeria lọ preach sharia law níbẹ̀ ẹ lọ sí Nigeria ẹ lọ preach sharia law ní Nigeria not in a civilized country ẹ lè jókòó sí civilized country ẹ máa preach sharia law fáwọn tó wà nílé kẹ má lè má lò kò sí wàhálà yes ó ń sunkún ni o ìmáàmù yẹn gan mo tẹ̀lé wá fídíò yẹn ó ń sunkún ni ó ń sunkún ọ̀nà ọ̀ká ọ̀nà gbogbo wọn àbọ̀ ọmọdún 9 sùn mọ́ ayé ti ń bàjẹ́ o wọn bẹ̀rù Jánnà wọn bẹ̀rù jẹ́ iná ti wà òkè fún wa àpọ́nlé àdùjọ náà inú iná lèmi fẹ́ wọ̀ iná ni mo fẹ́ iná gangan iná ni mo fẹ́ wọ̀ pé Ọlọ́run tó dá mi Elédùmarè tó nílẹ̀ Yorùbá kò kí ń ṣe ìkà Ọlọ́run ti wa ò dá iná fún wa ó dá wa a tún wá dá wa kó máa fìyà jẹ wá ẹni tó bá pààyàn ẹ máa sọ pé ewé kan ò ní bọ́ lára igi láì sáṣẹ Ọlọ́run ọba ń bẹ Ọlọ́run ti kọ́pọ̀ ló máa pa ní kádàrá aláwọ̀ kàǹkàdìrì Ọlọ́run ti kọ́pọ̀ ló máa pa then why tó tún máa wá wọná Ọlọ́run ya aláàtí kọ́pọ̀ máa òun ló máa pa pé kádàrá aláwọ̀ ni bẹ́ẹ̀ tí ní civilized country tó bá pẹ̀ wọ́n máa pa ẹ́ padà ní wọ́n á pa ó sì ẹ́ bá àbí mo tẹ̀lé láìka Amẹ́ríkà wọn sábà pààyàn wọ́n lè fún ẹ ní ẹ̀wọ̀n 3000 years wọ́n lè fún ẹ ní ẹ̀wọ̀n 2000 years wà á bẹ̀rẹ̀ ló máa wà tó máa darúgbó sí tó wà á kú sí tó bá tún kú wá tún ṣe ní sàárì ẹ̀ ẹ bá ti fẹ́ ṣàríà lọ ẹ máa lọ sí Nàìjíríà ẹ lọ implement ṣàríà lọ yẹn ní Nàìjíríà àmọ́ àmọ̀pọ̀ ilẹ̀ Yorùbá kò ní possible fún yín lágbára Ọlọ́run ó gbá àtọ́ yín o ọmọ Bàtálá. àdúgbò tákìtì so kán náà yẹn mágùn ṣé nǹkan rẹ ni ẹ kàn máa dá yẹn sọ ní o. kò ní ṣe nǹkan tó dáa kò ní ṣe nǹkan tó dáa. then orí yẹyẹ nínú ògùn tá ìṣẹ̀lú pọ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ wọ́n máa ń bẹ́ orí àwọn olè ni ṣé nǹkan gidi ni. kì í ṣe nǹkan gidi. orí olè ní kọ́kọ́ ṣẹ̀kọ́ náà máa ń bẹ́ sí mògùn gbogbo ẹni bí wọ́n máa ń bẹ́ orí wọn sí mògùn ni àwọn olè tó máa ń bẹ́ orí wọn sí mògùn àwọn bíi civil law tí wọ́n ń ṣe nísìnyí àwọn hardened criminals àwọn máa lọ ń bẹ́ orí wọn sí mògùn mágùn nílẹ̀ Yorùbá ó protect ṣìnà ẹ má ṣe ṣìnà pẹ̀lú ìyàwó oníyàwó kò kí ṣe pé àáfà ọlọsọdọ Oríyọmí Hamzat àáfà ó dún ọmọ ọdún 3 ó dún ọmọ ọdún 2 ó tún ṣe wáàsí kan pé ọmọ tó máa ń fún náyàn lọ́wọ́ èèyàn lè má ti kíní bọ́ lábẹ́ ṣùgbọ́n ó lè máa fọwọ́ pa nítan kó máa fọwọ́ wẹ́nà Aisha náà ọmọ ọdún 6 náà fẹ́ ọmọ ọdún 6 lọ Ànábì fẹ́ Aisha náà so kò ní jọjú sọ̀rọ̀. So ẹ lè dúró lé mọ́ ajẹ́ pé ẹ proud ọmọ Yorùbá nìyẹn ẹ wá ń lọ Iceland no ẹ ṣe sùúrù ẹjọ́ tó lọ. ẹ ní sùúrù tẹ bá mọ̀ pé ṣé ẹ fẹ́ máa béèrè question ni àbí kájọ máa interact. ẹ̀yin náà máa jù sí mi padà mo fẹ́ kó jẹ́ interactive session láàrin àti bóyá kan time wa ẹ ṣe sùúrù ẹ ọ máa padà time wa ọ máa padà time wa. ẹ jẹ́ kan time wa so that ó máa make sense. ẹ ṣe sùúrù ẹ jẹ́ kan time wa so that ó máa mo ready láti engage yín. inú mi dùn Mr. Ọmọlá ẹ ṣe sùúrù now Mr. Akoraye kéèyàn báyàwó ẹ ní sùúrù sà ẹ ní sùúrù ẹ sà ẹ ní sùúrù mo ready láti engage yín ẹ jẹ́ kan fún wa ní time ẹ jẹ́ kan fún wa ní time. sọ̀rọ̀ náà èwo ni ẹ ṣe sùúrù ẹ̀yin nìkan ló wà ń bí ni. I'm ready to answer your questions. Mr. Nakib, I'm ready to answer your questions, provided it is time frame. So
ẹ ṣe sùúrù wọ́n ti fún yín time ìbéèrè tí mo wá. ẹ wo question tí bàbá wa yìí béèrè wọ́n ní why are Fulani concentrating their energy in pursuing the introduction of Sharia law in Nigeria, in Yoruba land? Why not talk about bringing companies to us? Ọmọ Yorùbá tó yẹ ti máa ń ṣe show mo ṣe máa ń fẹ́ máa wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn mo like kọ́mẹ́ǹtì gan. Ẹ wo ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ yìí ṣó mọ́pọlọ dání àbí kò mọ́pọlọ dání. Wọ́n ní why tí ó pé gbogbo àwọn wèrè tó ń pera wọn ní ọmọ Fúlàní yẹn lórí íńtánẹ́ẹ̀tì nísìn ànàtàwọn bàbá wọn even àṣetánì Sókótó gbogbo wọn Sharia law ló fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá. Why tí wọ́n channel gbogbo energy wọn sórí Sharia law? Why tí kò jẹ́ pé wọ́n sọ pé a fẹ́ gbé company wá a fẹ́ gbé company wá a fẹ́ gbé why tí wọ́n sọ pé Sharia law ọmọ Yorùbá ẹ fún wa lésì. I love this comment so much. Ẹ jẹ́ ká jọ bèrè lọ́wọ́ ara wa why tó jẹ́ wípé Sharia law ni wọ́n concentrate lé. I want to see the comment the answer in the comment section. Sharia law tọ̀hún Sharia law yìí Sharia law kill you there guys. Ta ló máa rant? Ẹ ṣe sùúrù ṣé nǹkan gidi kéèyàn bá yàwó oníyàwó sùn. Àní ta ló máa rant? Ẹ máa ń láti máa parọ́ ni ẹ máa ń parọ́ ni ẹ bá mú sọ jẹ́ yẹn. Ẹnìkan wà tí wọ́n mọ nǹkan kan pa ẹ̀ bíbá yìí fún èpè ṣiṣẹ́ ta ni. You are the one and you are the one accusing me of ranting on the internet. Olórí burúkú lẹ́ni yẹn náà. Ẹ tó bá ṣépè fún and you are the one accusing me. Wọ́n ti fún yín time. Ìbéèrè tí mo ta ló máa rant dáadáa ta ló máa rant? Ẹ ṣe sùúrù ṣé nǹkan gidi kéèyàn bá yàwó oníyàwó sùn. Àní ta ló máa rant? Ẹ máa ń láti máa parọ́ ni ẹ máa ń parọ́ ni ẹ bá mú sọ jẹ́ yẹn. Ẹnìkan wà tí wọ́n mọ nǹkan kan pa ẹ̀ bíbá yìí fún èpè ṣiṣẹ́ ta ni. You are the one and you are the one accusing me of ranting on the internet. Olórí burúkú lẹ́ni yẹn náà. Ẹ tó bá ṣépè fún and you are the one accusing me of ranting on the internet. It's a question. No. Tẹ́nìkan bá ṣépè fún àwọn èèyàn mẹ́ tó rant bíbá yìí náà. Me I don't rant. I said we should be civil in our conversation. Let's talk. Let's talk. Let's have the conversation. Ṣé wàá ṣàdúrà fún? Now we want to have the conversation. Now o lè mú òfin. Tí wọn náà bá ti lè ṣe pé fún ìyá àti bàbá ẹni yẹn padà kí ni. Ṣé ìyá àti bàbá ẹ ní Allah àbí Muhammadu? Má wọrí. Ìyá àti bàbá ẹ ṣé ìyá àti bàbá ẹ ní Muhammadu àbí Allah? Make sense la mo fẹ́ kó ṣẹ̀sìn mo fi ní kó wà ń bẹ̀ má wọrí. Let's have a conversation káwé tó máa ṣẹ̀sìn náà ni mo fẹ́ bí ẹ̀ yìí ṣe sùúrù. Ìbéèrè tí mo wá bí ẹ̀sìn ẹ̀ bá ń fún 3 minutes ṣé nǹkan gidi ni kéèyàn báyàwó oníyàwó sùn ṣé nǹkan gidi ni kéèyàn jalè ó yá 3 minutes bá a ṣàlàyé ẹ̀. Nǹkan tí ò dá ni kéèyàn jalè nǹkan tí ò dá ni kéèyàn báyàwó oníyàwó sùn ṣùgbọ́n ṣe rí problem tí ẹ ní comprehension ni belief system Yorùbá kọ́ ló sọ wípé kí gbogbo èèyàn máa lé ìyàwó wọn ní mọ́gùn but system Islam religious belief system ni pé ẹni tó bá bá obìnrin sùn tó bá yàlè kí wọ́n pa. Do you understand this individuality pé ẹnìkan ló lè jáde ló lè sọ pé òun léyàwó mọ́gùn but belief system Islam gangan ni wípé kí wọ́n pa ẹni tó bá yan àlè àbí ẹni tó bá jalè kí wọ́n gé lọ́wọ́. So báwo lẹ ṣe wá ń compare belief system àti individuality bẹ́ẹ̀ ṣe ń compare ẹ̀ kò yé mi because àwọn èèyàn wọ́n ń gbọ́ nǹkan tẹ́ ẹ̀ ń sọ sí báyìí wọ́n ń gbọ́ pé ẹ̀ ń sọ yìí pé ẹ ṣé nǹkan gidi ni pé kéèyàn máa léyàwó ẹ̀ mọ́gùn ṣé gbogbo Yorùbá ló léyàwó wọn mọ́gùn àbí evidence pé ẹ máa léyàwó yín mọ́gùn inú ìwé mélòó náà ti lè rí evidence yẹn ní ilẹ̀ Yorùbá pé ẹ máa lé mọ́gùn o. Báwo lẹ ṣe turn around the belief system tẹ wá ń fi ọ̀rọ̀ individual person tó kàn mú tó suspect ìyàwó ẹ̀ tó wá fi mọ́gùn sí lára àti belief system tó jẹ́ pé everybody tó bá ti partake nínú religion yín ó gbọ́dọ̀. This is a law of 1,400 years ago. There are civil law around the world tó jẹ́ pé wọ́n achieve peace but Islam a law tí ó jẹ́ divine law kò achieve peace rárá anywhere. 1 to 20 peaceful country kò sí any Islamic country kankan bẹ́ẹ̀. But ní táwọn èèyàn jókòó tí wọ́n amend tí wọ́n tún ṣe everyday tí wọ́n amend tí wọ́n re-amend ó achieve peace and you expect me to believe in that kind of a divine law that says if anybody leave religion the person should be unalive. You want me to believe that bullshit in 2026? You want me to believe in a system tó sọ yí pé tó bá ti gba nǹkan tí mò ń sọ gbọ́ èmi àti ò lè àgbọ́dọ̀ lóyà síra wa? You want me to believe in that kind of system in 2026?
ṣé nǹkan tá máa pass down sí coming generation nìyẹn pé ẹ tó bá ti jalè ẹ gé lọ́wọ́. There is always a second chance for people. Ẹ tó jalè, that doesn't mean the end of the person. Only lọ rehabilitate ẹni yẹn through a procedure. Ó lè lọ sẹ́wọ̀n, ó máa serve daytimes. During this procedure in the prison, the person can learn one or two and come back to contribute to the society. But ẹ tẹ́ ti gé ọwọ́ ẹ̀ tẹ́ ti gé ẹsẹ̀, báwo ló ṣe fẹ́ contribute sáwùjọ mọ́? Báwo ló ṣe fẹ́ contribute positivity kankan sí àwùjọ mọ́? Báwo ló ṣe fẹ́ contribute ẹ̀ sílùú mọ́? So these are the things we are fighting against. Thank you. Sharia law tí kò gé ọwọ́ àwọn olóṣèlú. He had made himself in Nigeria, tailored himself. Sharia law tí ò gé ọwọ́ àwọn olóṣèlú wa tó jẹ́ pé ọwọ́ tani satanic law ni o, ẹ má tẹ̀lé wọn o, ẹ má gbà wọ́n gbọ́. Ẹ má gbà wọ́n gbọ́. Àwọn tó ń gbé billions nílẹ̀ Yorùbá, nílẹ̀ Nàìjíríà, Sharia law ò gé wọn lọ́wọ́, ṣùgbọ́n Sharia law lè gé tálíkà lọ́wọ́. Senator tó bá pàdé ní bí wọ́n ṣe ṣe sex toy shop ní Yorùbá. Senator yẹn wọn ò lẹ́ ló kò pa o. Àwọn ọmọ El-Rufai wọ́n bọ́ta wọ́n láwọn denounce Islam. Ọmọ Yorùbá ẹ jí lójú oorun yín o, ẹ má sùn o. Sharia law wọ́n fẹ́ fi sọ wá di olòṣì nílẹ̀ Yorùbá ni. Sharia law wọ́n fẹ́ fi kó bá wa nílẹ̀ Yorùbá ni. Sharia law wọ́n fẹ́ fi pín orí burúkú bí àkàrà fún wa nílẹ̀ Yorùbá ni. Èmi ti challenge gbogbo àwọn àáfàá wípé èyí tó ń bá bí fùrọ̀ yá ńlá ìyá ẹ̀dá kó lọ lé ọmọ El-Rufai lóko. Ọmọ El-Rufai bọ́ta ó lóun ò ṣe ìsìláàmù, ó bú Allah, ó bú Muhammadu, ó bọ́ta ó ní àwọn ọkùnrin sọ́kùnrin lòun ń ṣe nísìnyí. Ó dẹ̀ bọ́ta ó dẹ̀ ṣú ẹ̀ ó dẹ̀ practice ẹ̀ ó ṣe kọ́mú ó ṣe gbogbo ẹ̀. Ọmọkùnrin ní ó ní tóun fẹ́ máa ṣe nìyẹn. If any àfà has not go to boni El-Rufai wà kó lọ lẹ ọmọ ẹ̀ lóko pa, ẹ má jẹ́ kó gbé orí burúkú Sharia law wọlé Yorùbá o. The Sharia law is for tálíkà, kò kí ń ṣe fún olówó. Tẹ́bákà ní méjì àwọn tó jẹ́ olórí ẹ̀sìn ní Nàìjíríà yẹn, àwọn ọmọ wọn tí wọ́n ti join ọkùnrin sọ́kùnrin obìnrin sóbìnrin, wọ́n á fẹ́ tó 6. Ẹ lọ sórí Instagram kẹ́ lọ wò ó. Wọ́n máa fẹ́ tó 6 tí wọ́n dẹ̀ ń practice ẹ̀. Ọmọ El-Rufai wo tẹ máa bọ́ta tó tún máa ṣọmú tó tún máa ṣe gbogbo ẹ̀ ní. Lọlẹ̀ wọn ló kò pa ẹgbẹ́ gbórí búkú Sharia law wá sílẹ̀ Yorùbá. Eléyìí ẹlẹ́nu bí ẹ ń fi èkánná jẹ́ta sẹ́fọ̀ yìí. Wèrè tí wọ́n kọ́ pìlẹ̀ lákọ̀ọ́kọ́ tó ní Sharia law nílẹ̀ Yorùbá ẹnì kan lè bá wọn sọ àwọn máa practice Sharia law ni. Ẹ bá mi táàgì ẹ̀ Mufti oníbẹ̀ lẹ́nu. Oyè Mufti ọ̀wọ́n kúkú ń jà sí náà ni. Ẹ bá mi táàgì ẹ̀. Ẹ táàgì ẹ̀ fún mi. Ẹni kó lọ bá ọmọ ẹ̀kọ́ tó máa bí re. Èmi sì ń challenge wọn sí ẹ̀dọ̀ ọ̀làmúdé tó máa challenge. Tó bá bí yín re ẹ lọ bá ọmọ El-Rufai kẹlẹ̀ lókùúta. Tó bá bí gúùdù mọ́ fádà yín. Tó bí pọ̀nrímọ́pọ̀npọ̀n lákùn yín dáadáa. Ẹ lọ bá ọmọ El-Rufai ẹ lẹ́ lókùúta. Àṣàrí mo ń bọ̀ abẹ́ máa fún. fẹ́ ṣe Sharia council ẹ wá náà gbọ́dọ̀ gbọ́ wọn bí yàrá yàrá yìí dá. ẹ máa lọ sí ilé ògùn látàáyé àti ibi tẹ́ ẹ bá ti ń bọ òrìṣà yín kẹ́ ẹ máa sọ̀rọ̀ yín. He and his supporters have made themselves. Àṣàrí Dòkunbọ̀ ní ó nítorí pé Kwankwaso àti ọmọ tí ó tó wà ní Kánò ó ní pé ó ti support Obi ó ló ti di enemy of Allah. Ó ní wọ́n á dẹ̀ jìyà o àwọn ará Kánò ó láwọn ará Kánò àti Kwankwaso tó jẹ́ vice president Obi ó ní wọ́n máa jìyà láyé yìí o wọ́n tún máa jẹ̀yà ní hereafter. Bẹ́ẹ̀ tí ìyàtọ̀ máa jẹ láyé yìí òun lèmi ò mọ̀ o kó má yẹ pé wọ́n á ṣe wọ́n ṣe ní Plateau fún wọn. Ẹ jẹ́ agbọ́rọ̀ ó ní kò sí genocide nílẹ̀ Nàìjíríà. If you join that ẹ̀sìn tó bá pa irọ́ wà láì ò tí join ẹ̀sìn yẹn. Tó bá ti pa irọ́ ò tí join sọ̀rọ̀. Nigeria tailored himself like he and his supporters have made themselves, fashioned themselves, wear the garb and the clothes of Donald Trump to kill Muslims. And in fact, they have killed Muslims, especially in the southeast.
And immediately, Donald Trump started his evil in Nigeria by saying there's an ongoing Christian genocide in Nigeria. This fellow. Ẹ jọ̀ọ́, ṣé Christian genocide wà ní Nàìjíríà bí kò sí? Àwọn pípù yìí pẹ̀lú irọ́ 5 and 6 ni wọ́n o. Oh! Mad people all over the place. Àwọn pípù yìí pẹ̀lú irọ́ 5 and 6 ni wọ́n. Ẹ ká máa gbọ́ lọ. Jumped on it. Obi jumped on it. Today, Ponkoso and the people of Kano have lined up to become munafiks. I wish them the best. Ó ní wọ́n ti di mọ̀nàfìkì nítorí pé Kánù tó jẹ́ mùsùlùmí ó ti tẹ̀lé Òbí tó sọ̀rọ̀ wípé wọ́n ń ṣe genocide ní Nàìjíríà, Christian genocide ní Nàìjíríà. Ẹ bóyá ń brainwash àwọn èèyàn. So Christian kò lè dìbò kó wọlé Nàìjíríà. Tinubu kọ́ ló rán elélè. Tinubu will not say this. Tinubu will never say this. Ṣé wọ́n pa àwọn Christian Nàìjíríà ni? Well, he joined that religion. That is a blueprint of everything tó jẹ́ oyibu. Sọ̀rọ̀. The people of Kano have lined up to become enemies of Allah and enemies of Islam. I wish them. You see, they have become enemies of Allah. Nítorí pé wọ́n tẹ̀lé Òbí. Nítorí pé wọ́n tẹ̀lé Òbí tẹ́rẹ́rẹ́ǹtẹ́ Peter Obi. Nítorí pé wọ́n tẹ̀lé Peter Obi, they have become enemy of Allah and enemy of Islam. Ṣé rí pé lórí ibú làwọn people yìí? No, say no to no to Sharia law in Yoruba land. Àyè fẹ́ dá dúró nípa àwọn wèrè yóò ṣe bá ṣe. No to Sharia law in Yoruba land o, ẹ kó Sharia law yín lọ síwájú. So anybody ò ní right láti ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Wọ́n pààyàn. Òbí sọ pé wọ́n pa Christian genocide wà. Àní bọ́ǹbù tí Trump jù lẹ̀ yẹn, bọ́ǹbù yẹn ń dùn gbogbo wọn. Kò lọ́mọ ọ̀yá tó wà nínú ẹ̀sìn yẹn, bọ́ǹbù tí Trump jù lẹ̀ yẹn ó ń dùn. Kò ní ọkọ tó wà nínú ẹ̀sìn yẹn. Ṣé káwọn tí wọ́n máa pààyàn báyìí? Ọlọ́run ò ní jọgbìn. God bless you authentic. Say no to Sharia law. Ẹ bá mi kọ́. No to Sharia law nílẹ̀ Yorùbá. Ẹ máa kórí burúkú lọ síwájú. Ọ̀rọ̀ Trump yẹn ṣì ń dùn wọ́n gan. Ṣé pé tí Trump lọ́dọ̀ fi ń sọ̀rọ̀ nísìn? Ẹ jẹ́ ká dá dúró.